Afurasí darandaran jí akẹ́kọ̀ọ́ fásitì 10 tó ń lọ fún ìpàdé àjíǹde gbé lọ o. Méjì faragbọ́ta wọ́n ń béèrè 15 million naira lọ́wọ́ ẹbí o. Ọlọ́run ṣàánú. Àwọn afurasí darandaran ni a mọ̀ gbọ́ pé wọ́n mà ti jí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Rivers, ìyẹn Rivers State University, àti ilé ẹ̀kọ́ gíga olùkọ́ni Ignatius Ajuru University of Education gbé lọ o lọ́nà márosẹ̀ Benin Ọ̀rẹ́ ní ọjọ́rú Wednesday. Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ńlá mọ̀ gbọ́ pé ilé ẹ̀kọ́ gíga fáyẹ̀tì Babcock University ní ìpínlẹ̀ Ògùn làwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n jẹ́ ọmọ ìjọ Seventh Day Adventist ó ní wọ́n máa lọ fún ìpàdé ọdún àjíǹde tí wọ́n fi bọ́ sọ́wọ́ àwọn ajínigbé o. Ṣàdédé ni a mọ̀ gbọ́ pé àwọn afurasí darandaran náà wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí bọ́ọ̀sì táwọn akẹ́kọ̀ọ́ náà wà nínú rẹ̀ láti dẹ́rù bà wọ́n. Báyìí ni ọkọ̀ náà dúró tọ́rọ̀ sì di bó lọ kó yà fún mi lọ́nà. Méjì nínú àwọn akẹ́kọ̀ọ́ náà ó mà ló mà falagbọ́ta níbi tí wọ́n ti ń sá lọ o. Ọ̀pọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n sá wọnú igbó lọ nígbà tí awakọ̀ náà mórí bọ́ o. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ méjì tó fagbọ́ta ńlá mọ̀ gbọ́ pé ó máa wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kọrùn báyìí ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ abẹ pàjáwìrì láti yọ ọta ìbọn lára rẹ̀ o. Ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà làwọn ẹbí wọn sì ń wá báyìí látìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Àwọn ajínigbé ọ̀hún ló ti ń béèrè fún mílíọ̀nù 15 náírà fún owó ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ 10 tó wà lákàtà wọn báyìí. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé mọ̀ wọ́pọ̀ lópòpónà márosẹ̀ Ọ̀rẹ́ sílùú Benin o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó ti wá sọ pé kì í ṣe agbègbè Òfosù ní ìpínlẹ̀ Ondo lópòpónà ìlú Èkó sí Ọ̀rẹ́ ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ fáyẹ̀tì tó ń bọ̀ láti ìpínlẹ̀ Rivers ó mà ló mà ti wáyé o. Nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Aláyẹ̀dé Ọláyínká Olúṣọlá o tó mọ̀ síta, iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé ìròyìn tí iléeṣẹ́ orí ayélujára kan Intel Region News tó mà gbé jáde wípé Òfosù ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé kì í mà ṣe òtítọ́ o. DSP Olúṣọlá fìdí rẹ̀ múlẹ̀ pé ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ó fi hàn gbangba yà pé agbègbè Ugbogwe lópòpónà Benin sí Ọ̀kadà ní ìpínlẹ̀ Edo ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé kì í ṣe ní Òfosù ní ìpínlẹ̀ Ondo. Àfi àsìkò yìí rọ aráàlú àti àwọn iléeṣẹ́ ìròyìn láti máa ṣe ìwádìí dáadáa kí wọ́n tó gbèròyìn jáde o. Èyí ṣe pàtàkì láti lè dènà gbígbé ìròyìn òfegè káàkiri èyí tó lè dá ìbẹ̀rùbojo sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá Ondo kò ní káàárẹ̀ nípa pípèsè ètò ààbò tó yanrantí fáwọn èèyàn ìpínlẹ̀ náà. A kò sì ní dáwọ́ iṣẹ́ dúró láti rí pé àlàáfíà máa jọba káàkiri ìpínlẹ̀ Ondo. Olúṣọlá ló sọ bẹ́ẹ̀. DSP Olúṣọlá ní iléeṣẹ́ ọlọ́pàá mọ rírì ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ondo pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá. Ó wá rọ aráàlú láti fi tó ọlọ́pàá létí tí wọ́n bá ti kẹ́fín ìrìn ẹnikẹ́ni tó mú ìfura dání o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ dákẹ́ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o. Ọlọ́run bá náà rí kò ní dá yín dá bùkátà yín o.